àmọ́ gbogbo nǹkan pẹ̀lú kádàrá ọlọ́run wá ní ọmọ mi ní òpè mi wọ́n ọ̀rẹ́ mi ní bá ọmọ yìí ọ̀rẹ́ mi ní lọ́ọ̀rẹ́ tó sì pé kọ́lá yìí yóò wà mí wá lọ́rẹ́ máa wá wá lọ́rẹ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ bí ìtọ́lọ́ bá ní ó wá lọ́rẹ́ mo lè wá wá sí yàwá wá bá wá wá sí sẹ́ẹ̀sì mọ̀kọ́ fáyìn àwọn èèyàn máa wò pé yíbò wo ni a nì. àmọ́ pàtàkì wá dábọ̀ pé àákí lọ ya alálàáfíà ábìlì kùdú àwọn àní lórí oríṣẹ́ ní. ọ̀rẹ́ mi nù jókòó lẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà ọlọ́run jẹ́ ọmọ ọba lọ báyìí. Àmín. a bẹ̀rẹ̀ lórí ó sì máa bá lọ bẹ́ẹ̀. àwọn àgbàlagbà lájókòó jì lọ́tún lọ́sì àwọn àgbàlagbà tọ́lọ́m wọ́n bá ṣe pé wọ́n bá ṣàgbàlagbà ti ìsìláàmù ni jákujàku báyìí wọ́n bá rí. jákujàku. àmọ́ Islam gbogbo àwọn tá a jókòó ẹlẹ́kọ̀ọ́ ìjà tó alhamdulillah. Alhamdulillah. Ìwọ ọlọ́run àtàwọn àrọ́mọdọ́mọ wa ètò ọ̀sẹ̀rẹ̀ wọn kúrò lọ́nà ìsìlámù ọlọ́run ní ètò ọ̀sẹ̀rẹ̀. Alhamdulillahi alladhi hadana ila al-islam wad-din al-hanifi. ẹ wo bàbá lẹ́gbẹ̀ẹ́ mi ẹ wo ìmáàmù lẹ́gbẹ̀ẹ́ mi ẹ wá wọ àwọn àyè alásàlátù bẹ́ẹ̀ yẹn bá wò wọ́n ẹ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ti kọ́kọ́ rí ẹ mọ̀ pé káì mùsùlùmí lẹ́nu mùsùlùmí lágbájá yìí bẹ́ẹ̀ bá sì láwọn àkejì wa náà ẹ jọ gẹ́gẹ́ àwọn akẹ́ni nì. Dinu nabiyyi Muhammad akhbaru. ẹ̀yin tẹ́ ẹ bí lọ́ọ̀yà lálàáfíà Abdulkudus ẹ dúpẹ́ fọlọ́run gẹ́gẹ́ bí bàbá wa ti wí o. Ni'mal matiyatu lil fata atharu. ọ̀sán kan wù pé kó pe ọ̀rẹ́ rẹ̀ wá ní bàbá wọba ó wù pé jẹ̀pọ̀ ọ̀rẹ́ mi lọ ẹ ò bàtà bàbá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan àyà kan ọ̀rọ̀ kan wá sí olè ẹ̀dá bẹ́ẹ̀ ṣe yá ẹ̀ wá sí ẹni tí tó wá ń gun mẹ́mbàrì. àwọn akéwì. Dinu nabiyyi Muhammad akhbaru. ẹ pẹ̀lú éèdì yìí náà wọ́n ní àwọn akéwì ni gbogbo ẹ lọ́ba ní ìgbéraga láyé kò ní lábọ̀. kéwù náà ló ké ṣé ìgbéraga wá àwọn pé ládùúgbò wa bí kò sí wútú àti mo há sẹ́rẹ́ nínú bíbá yìí wọ́n máa tọ̀ gẹ̀ wọ́n padà ṣubú. Wa kibaru shay'in an yara al-mar'u nafsahu. bàbá wa nínú tó tóbi jù láyé òun ní kẹ́dà orí rẹ̀ pẹ̀lú gbogbo gbọ́dọ̀ ti ṣe yìí náà ẹ̀tọ́ wá jókòó láti à ń lọ wá sí alálùbáríkà ẹ̀ wá jókòó. رفيعا وعند العالمين وديعا. ó lè lọ slot free tó o bá ti lè ní ìgbéraga jù kò ṣe tó kó bá ṣe dá níwájú ọlọ́run mọ iye ọmọ kí ó ti ṣe dá nìkan ni. àbí ká tún wá gbébi tó ti fẹ́rí kalẹ̀ fọlọ́run láyé wọ́n ní bá a bá ti abẹ́rẹ́ bọ̀lẹ̀ báyìí tá a bá wá fa abẹ́rẹ́ yọ ẹ wo ihò fótóró ihò abẹ́rẹ́ fótóró ńbẹ̀ ló kù tí ṣètánì òfin kalẹ̀ fọlọ́run. تودع تكون كالنجم لاح لناظرين. ajẹ́tùmọ̀ bí àwa ṣàdúrà fáwọn àwa sí wá sí àwa gbàdúrà nínú àwọn ọ̀rọ̀ yìí àwa gbàdúrà nínú àwọn àgbàlagbà àfàwárọ̀ ìlú inú ilé ní nígbà tí n ṣe kúsáré lọ́wọ́ mi mo ní ẹnu ẹni ìyá ṣe mú jajaja báyìí àsáfà tó láwọn ẹmu sí kíní náà dá pọ̀ láyé lónìí ẹmu sí bí o sì mọ̀ra ẹmu kí wọ́n kọ̀ọ̀kan ti ń já gbà lẹ́nu àwọn èèyàn ń bò lódì tóun náà bá ń lò báyìí ẹ máa ṣe ọmọ àti ẹ̀kéwù àmì àyè ìta báyìí àfa àmọ̀ríkà sí ìjọba bá tẹ̀lé gbọ́ fẹ́ mú àríkà sí ọ̀rọ̀ ti tán
kéwùnù oníkéwùnù jókòó lè fa ọlọ́ àwọn àgbàlagbà wọ̀nyí ò ní tẹnu gbórí ọwọ́. Àmín. Ó tún wá kọ́ wálé òwò pé àdàbí àníyàn ní bọ̀ ẹ wo bó ti bọ̀rọ̀ kò sí tọ́ka ọ̀rọ̀ àbá wa pé tọ́ àfa ń kí àfa lágbára ọlọ́run ò ní dààmú. Àmín. Insha Allah bàbá wa a máa rí gbogbo gbà a máa rí gbogbo gbà. Àmín. Àmín. A máa rí gbogbo gbà. Àmín. Gbogbo gbàtà bá fẹ́ rí yín a máa rí. Àmín. A sì máa rí pẹ̀lú ìdùnnú. Àmín. A máa rí pẹ̀lú bàlújẹ́. Àmín. Bàbá wọn bá ẹ fọkàn balẹ̀. Ọlọ́wọ́ dúró tì yín. Ọba tó dúró tì yín gbà tẹ̀ ẹ́ bẹ pínlẹ̀ sí di sin di 90. Kọ̀ padà náà ni kò sì dé padà lẹ́yìn. Àmín. Bàbá dọ́kítọ̀ inú yín mọ̀ ọdún sá. Àmín. Kọjá wọn ti ń kúnlẹ̀ nípa wọn bá báyẹn ní akadẹ́mì ọmọ pọ̀ ọmọ gangan. Àmọ́ tẹ bá pàdé wọn tẹ báyìí wọ́n mú àwọn jẹ́. Bọ́wọ́ wọn bá tẹ̀yàn gbogbo àwọn ọmọ tó ti ṣe rí lára yín àwọn tí yín ló ṣe rí rí. Àmín. Ẹ̀dọ́gbò lọ́la dọ́kítọ̀ ọlọ́ àwọn bàbá yìí láfi bẹ̀rẹ̀ ọ̀mú kálukú nì gbogbo àwọn àlùfáà tá a bẹ̀ dògbò gbogbo tí mo tọrọ yányá ọlọ́wọ́ sì bẹ́ẹ̀ fáwọn àti. Àmín. Àwọn bàbá wa tí wọ́n bí Abdulkudus ẹ̀rí bàbá wa ti fún mi lọ́nà tí wọ́n gbà wọ́n ní ẹ̀dúpẹ́ fọlọ́run o. Alhamdulillah. Alukuraanu náà sọ bẹ́ẹ̀ ìyá méjèèjì tẹ́ ẹ bí Abdulkudus ẹ̀yà màdúgbọ́lọ́dọ̀ ọlọ́run àmì ẹni tá a tiẹ̀ gbé Kudus jọ nísìnyí bí bàbá ni bí ìyá ni àwọn àmì ẹni tá a mú gan àmọ́ níbi bábá ní kémi ó mú ìyá lèmi ó mú torí mi fẹ́ràn ìyá tèmi púpọ̀ jù. Mo fẹ́ràn ìyá mi púpọ̀ ọlọ́mọṣà bá ń ké. Àmín. Ẹ̀yà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ní ọyọ Abdulkudus lára yín. Alhamdulillah. Ẹ ń bẹ nísìnyí ẹ̀ tí ì máa yìí ó lè jọ ẹ bá lọ. Tí wọ́n bá wá ń gbé ládàá wá bá yín pẹ̀tọ̀ ó tún ṣe kínní ìsìláàmù kan lónìí o gbogbo àwọn èèyàn tó jẹun bẹ́ẹ̀ o kọ́dà ó tún ṣe báyìí o kábà wá ń jíṣẹ́ fún ilé wọn pé ọlọ́run o àbátí ni ó dá lẹ́gbàá tí ń bẹ ní nǹkan bí ọmọ ọdún méjì ni. Ànísìn ẹ̀ ní tí ì mọ iye àti bàbá àti ìyá ẹ̀ ní tí ì mọ iye. Ìtàkàbẹ̀ lọ́wọ́ fún yín ni pé aṣọ tí wọ́n ń sí ọlọ́mọdé wọ́n bèrè ẹ̀ lọ́wọ́. Àmín. Àmín. Ó bẹ ìyá wa ìyá lásàlátù ẹ máa bá a lọ kọ́lẹ̀ ẹ̀ tún ma ẹ̀yin náà ẹ máa ṣe bí ìdánẹ́bì ẹ máa invite àwọn ìyàwó bí àsàlátù yìí ẹ bá dé àmì ìyá bólíkà máa wá bá wa sàsàlátù ayé lò ju wákàtí kan náà lọ máa wá bá wa ṣe é. Ẹni ọlọ́run bá ní ọjọ́ yìí látara tiẹ̀ ìwọ ti ṣe rí níwájú ọlọ́run bá kìámà. Ìyá fawza man salla ala nuril huda. Èyí lóore àwọn obìnrin mi lọ nísìnyí nínú ìlú òsì ẹ̀lẹ́ yìí àlùbáríkà ń bẹ lára nígbà àwọn obìnrin mi lọ èé ṣe àfàdíyà fawza. Ìyá fawza àwọn ni mo pè wọ́n èrè. man salla ala nuril huda. Àfàdí àgbàríkà sí etí jẹ́ lóòrù ìwòdà tí wọ́n wí ni Adé Muhammad náà wọ́n rí fásitì. Ìyá fawza man salla ala nuril huda. Ẹ kájọ ẹ wọṣọ ẹ sáré jẹun ẹ ṣe gbogbo ẹ̀kọ́ àti gbọ́dọ̀ lọ àlàsàlátù onídàsàlátù ní ẹ̀sán. Ẹ wàá jòkó ẹ lẹsẹ̀ kọ́dà ẹlòmíì ò rí bí ẹsẹ̀ ń gún un lẹ́yìn ó ti mọ̀ pẹ́sẹ̀ yàmá àwọn náà ni kò ní sọ̀rọ̀ kí lè jọ kò ní kára torí pé jòkó Adé Muhammad lẹ́jọ́ sọ́lá. Ìyá fawza man salla ala nuril huda. Àfààní èrè jẹ́ o fẹ́ràn tó ṣe pé ìsàsàlátù fún Adé Muhammad. Sallu alayhi bi aqlibil azmani. Kí ni tó dé tí wọ́n fi ń gbé ọ̀ká lọ sàlátù tó fi lọ? Ìwọ ò fẹ́ jèrè iwájú Ọlọ́run ni. Inna salata ala nabiyyi wasilatun. Ọba olówó ló jẹ́ Ànábì lélẹ́rì olówó. Inna salata. Ànábì lélẹ́rì alágbára. Bọ́ọ̀bá ló ní mímọ́
ìmọ̀ parí sọ́dọ̀ ànábì wa Muhammad kò sóhun yòówù tó lè ní ànábì lọ́ba ń wájú. Inna salata ala nabiyyi wasilatun. Bàbá tó wá ní bẹ́ẹ̀ kí á máa fi gbogbo ẹ̀ bá yíwó ká àwọn bí á lọ mọ́ tá a lọ bá àwọn yòókù tí wọ́n gbé fẹ̀ mú ilẹ̀. Àwọn tèmi ara wọn ni wọ́n ń bá sùn. Àwọn tèmi ọkùnrin ni wọ́n ń bá sùn wọn ò bóbìnrin sùn. Bóun ní ti ṣe wájú Ọlọ́run lónìí. Atúndọ̀ ọ̀bẹ́lẹ̀ gbogbo àwọn ànábì Ọlọ́run wọ́n rí wí. Ànábì wa Muhammad kan ní ìlú. Fi an-najatu li kulli abdin muslimin. Lọ́nà míì tó fi lè rọ́nà tó fi lè làwájú Ọlọ́run bọ́ ọba ti tẹ̀lé ànábì Muhammad kò sọ́nà tó lè. Ya sa'imi Ramadan sallu lilladhi. Wọ́n tó ń gbàgbé Ramadan àtàjọ wà ń bẹ̀ tá a jẹ́ tá a mú. À ń wo ìyàwó wa àsìlè ìfọwọ́kàn. Ìyàwó wa náà wò wá hàn ní lásán lówí kò lè họ́ọ̀gì wa. Hàn ní sẹ́ńdọ̀ nìyẹn hàn ní ọkọ̀ náà ní ńlọ ni. Wọn ò lè wúra wọn kò ṣeé gbà ní àhọ́ọ̀gì ara ẹni. Ẹ má wọrí oṣù kan iná rẹ̀ ẹ ó kúrò ẹ̀jẹ̀ mọ́ họ́ọ̀gì wa. Ya sa'imi Ramadan sallu lilladhi. Ẹ̀yin ìlú òsì ẹ̀lẹ̀ tá a wà yìí. Mo pè é pé gbogbo èyí tẹ̀ ń gbàgbé Ramadan. Sallu lilladhi bara'al anama wa awjaba ta'ati. Ìyá wa Honourable Justice bíbí Adébọ̀wálé ẹ má bínú ẹ dáhùn ọlọ́run jọ dáa fún yín mo kí n pọ̀ mà. Àmín. Alimarikasi ń sàdúrà lẹ́ẹ̀kan ọlẹ́jọ́ tí wọ́n wà pé yẹ sóhun lọ da kọ́mọ lọ báyìí kúlẹ̀ ní kìámà ọlọ́run ò ní jẹ́ wọ́n gbé wá báyìí. Àmín. Àwọn adájọ́ kan ti gba owó ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n jí mi ìgbé wọn ò rí má ìgbé ìwọ ni wọ́n dárò yìí àfẹ́ rí tírísìsì wọ́n gbé lọ yányá téégún ẹnìkan ọmọ bí wọ́n káyìn sí ma irú ẹjọ́ bẹ́ẹ̀ wọn ò ní gbé wá ní kóòtù tí. Àmín. Ìyá àti bàbá tí wọ́n fẹ́. Àmín. Báwo ti ṣe fún yín náà? Àmín. Insha Allah. Allahumma àmín. Yá sọ ìmí. Ya sa'imi Ramadan. Wọ́n tó ń gbàgbé Ramadan. Sallu lilladhi. Yá máa ṣàṣàlátù fẹ́ni tó ṣe pé. Bara'al anama wa awjaba ta'ati. Àwọn bàbá wọ̀nyí ìjọ tí wàásì ní ládàá làwọn ti ń ṣe wàásì àdúgbò ìfọwọ́ kàn yìí. Ìjọ wàásì ní ládàá tí èsì kò sí public address system ẹni tàbí lọ́wọ́ yìí ò sí. Àti Ọlọ́run ní ká sọ fún yín àwọn tí ń gbọ́ náà sí ìjòkó tí wọ́n. Ọlọ́run sọ nínú Al-Qur'ani báyìí pé lẹ́wọ́ àǹsálínà ọ̀pẹ̀ ìkún tó máa rọ̀ àwa wáyé ìdẹ̀kùn ní bá ti báyìí gbogbo ayé ní ọ̀gbọ̀n ayé ìdẹ̀kùn la Ọlọ́run san yín lẹ́sùn olórí gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ̀. Àmín. Ẹ̀yin náà là wá ń bú lórí ìgbẹ́ ẹ̀mọ́ kéwù yìí gbogbo ẹ̀yin náà ṣe wàhálà là wá ń bú pẹ̀ ẹ̀mọ́ kéwù. Ya عيبان للشيوخ من أثره. Wọ́n kọ́ mọ́tálásí fúnra ara wọn, wọ́n lẹ́bi ara wọn, ìjọba kan ràn wọ́n lọ́wọ́, wọ́n tún gòkè, èyí tó máa pàánù kan nínú wọn nú àwọn àfa wọn kò pàánù láàyè là ibi láti máa ṣe lọ́wọ́, wọ́n sì èso tún bá mi lọ́wọ́, á máa bá mi lọ́wọ́, ẹ wá ní iwájú Ọlọ́run yóò jọra wọn, níbo ló ti jọra wọn. يا عيبان للشيوخ من أثره. Gbogbo àwọn bàbá wọ̀nyí wọn lọ wá sí wọn ò gbowó, àwa ń gba owó ní tààrà. يا عيبان للشيوخ من أثره. Àwọn bàbá wọ̀nyí wọ́n máa lọ bá pé ẹ̀jọ̀ àkàfẹ́ká di àlùbáríkà yìí ní àjàṣẹ́kù tọ́nu wọ́n lọ náà. Àjàṣẹ́kù tọ́nu ní abẹ́jà àlùbáríkà yìí ẹ wá tẹni tẹ́ jẹ́ lọ́hùn. يا عيبان للشيوخ من أثره. Ó ní máa bọ̀ Sókótó wọ́n jí mi gbé ni wọn ò ní jí mi gbé ni wọn ọmọ lójú ọ̀nà àwọn ni àtàjà àlùbáríkà yìí ní ẹ̀dá gbogbo tẹ́lẹ̀ lójú wọn náà náà lọ Sókótó nínú hall sẹ́nà sí ni ẹgbà kẹ́ẹ̀bí rí epo láyé tẹ́kọ̀ di 1,000 kìíní kan yìí nígbà tá a tún náà kù wéwò owó tó jọ wọ́n lójú tó kó wọn náà lọ wá 50,000 kò rí epo fún táwọn.
يا إبا للشيوخ من أثري. Àmọ́gbà tó lọ́wọ́ fẹ́ ṣe dáadáa fáwọn bàbá wọ̀nyí tó fẹ́ gba àdúrà àwọn lórí àwọn tá à ń bọ̀. Àwọn sì kú nu ọkọ wọn, owó wọn náà wọ́n máa fi lépo. Ìwé ìdíjọ́ sì tán nínú wa sọ̀rọ̀ Ọlọ́run. Wọ́n tọ́pẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ra bí ara kìíní pẹ́pẹ́ jẹ lójú ọ̀nà nǹkankan tó ń wé ìdọ́hùn. Wọ́n ti wá ṣàdúrà kalẹ̀ báwa nígbàdá ti ní ẹ fẹ́ pè wá. Wọ́n kú tọ́nu déètì wo ni ká wò bọ́yá aráyé wọ́n bá fún wa déètì á wò báyìí. Kìí ṣe báàrí àwọn náà ṣe wàhálà ká tó mọ kí wọ́n wà tó wá bá àlùbáríkà kalẹ̀ wọ́n wà á wò báyìí. Tọ́ ẹ fún wa ní 1 million. Ẹ dákun àwọn ọmọ yín náà ni àwọn ọmọ mi lè bá ń talẹ̀ kan àwọn lè bá ń ta tí wọ́n ti àdá lélẹ̀ àdá ìyàwó lẹ̀ àdá ọmọ lẹ̀ àwà risk life wà ń bọ̀ wá ẹ wàá pe àwọn kan wọ́n wà mú kásẹ̀tì wọn ni wọ́n ó kì bọ́nú kínní kìí ṣe kórè tuntun kan wọ́n kàn wọ́n yìí o kásẹ̀tì wọn tí wọ́n ti kọ òun ni wọ́n ó kì bọ̀ lẹ́wàá kì àṣìṣe ilé kejì ó sì bá 7 million. Àfa wa ni ẹ lọ mú 300,000 wá tó pé à ń bọ̀ gbé nìkan ẹ wá ní kí n mọ́ ṣe dúró àti lọ́dún kí wọ́n fẹ́ sọ ọ̀gá àti ọ̀dẹ́ àlọ́mọ tí lọ́dún gbà gbádùn nù bọ́ ọba ní kí n mọ fẹ́ sọ gan jíjòkó tí mo jókòó àbí dúró tí mo dúró òwò yẹ saliva tí mo waste ó yẹ kó dìbì kan ọlọ́run wá tọ́nù ayé àdúrà yín ọlọ́run wá gbà lára tiwa. Alhamdulillah. Àdúrà yín ọlọ́run gbà lára tiwa púpọ̀ ẹ̀yin náà ní nájà bànújẹ́ tẹ́ fi lọ. Àmín. Ọ̀dọ̀dẹ́ yóò sì ní dàrú. Àmín. Afọlọ́jẹ́. Akramakallah. Yásí wá sí díẹ̀ ká máa lọ. Aqwalu nabiyyi an akhiri saati. Afáàmì Al-Markazi nínú àwọn gbólóhùn Ànábì Muhammad tó sọ nípa àròrí ayé. Lamma hajja nabiyyu hajjatul wadaa. Nígbà tá Ànábì sọ sí hajj tó lọ sí ni hajj tá Ànábì fi dágbére pé dèéndì. Amsaka biyadihi hilqatil Kaaba. Ìyàwó Justice Ànábì wa dára bẹ́tìlì àtìkì Ànábì mú aṣọ tí wọ́n máa ń dàbò Káàbà mu Ànábì wa gbàṣọ ọmọ wáyé. Wàhálà Ànábì wa gbà Ànábì gbà báyìí. Summa baka. Ànábì ojú aṣọ lẹ̀ Ànábì wa bọ́ ẹbí. Ẹsẹ̀ òun bẹ ti wí sallallahu alaihi wasallam. Ànábì wa sunkún kọjá sọ òun lẹ̀ nígbà tó kọ́kọ́ mì tó mì dá Ànábì wa bọ́ ẹbí. Faqala Abubakar Siddiq. Abubakar Siddiq gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ládùúgbò tá a fa àkàbá wà tẹ́ ẹ sì rí pé ń jíṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ bá fowó ràn lọ́wọ́ owó òsì lẹ́ní owó òfò lẹ́ní owó játijàti lẹ́ní owó tẹ̀ ní ìpàdé orí Ọlọ́run lára ẹ̀ lẹ́ní. Àfa kan ládùúgbò yìí ọ̀dà lè kéwúlẹ̀ ní sàṣàlátù ẹ̀rín wọn wọ́n wọlé wọ́n jáde àwọn máa ń wọlé wọ́n jáde wọ́n wá ń kéwú wá súnmọ́ pẹ̀lú owó ṣé kí lẹ́tọ́ fẹ́ ṣe lálẹ́ yìí a fẹ́ ṣe mọ́lìdì mi a fẹ́ ṣe ìrìnàjò kájúrì mi ẹ sọ gbogbo àwọn tó bá wáyé ní máa fún yẹn bíi 250 lóde lálẹ́ yìí. Àwọn Abubakiri bí wọ́n ti ṣe rí rí lára àdé Muhammadu gbogbo sáwọn ní wọ́n kò tí àdébíyá yìí máa náwó oṣù bàbá yìí pé tọ́lọ́run ní owó ní máa ná sí. Àwọn tí wọ́n ṣe yìí wọ́n wá ní end of the year party wọ́n gbé malians àti màlá anamko wọn bọ̀ gbogbo àwọn ọmọ yẹn mú díẹ̀ wá lọ máa sọ wọ́n wá kún bẹ́ẹ̀ màlá lọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n pé ìgbà kan gbogbo àwọn ọmọ yín jagunri lójú agbó pẹ̀lú ọ̀rìn nígbà ọ̀yá marias náà bẹ̀rẹ̀ ẹ má lọ fa ìsìláfọ̀ sí tẹ̀ ẹ má lọ ta òkéde rèé bẹ́ẹ̀ làwọn arísí àmàlù èlò lọ́wọ́ gbé kalẹ̀ wọ́n ní wọ́n lówó tó ná síbẹ̀ yẹn 16 million ní
àti gbogbo àwọn pé security gbogbo àtúnjẹ àtọ́tí 16 million ní wọ́n á ní bó ṣe wọ́n ó bínú náwó lọ́tẹ̀ yìí gan ni end of the year party ní bó ṣe máa ń ṣe nìyẹn wọ́n wá pa màálù láàyè ẹ̀rọ tó ń lọ náwó tiẹ̀ sí ọlọ́run ní ẹ̀ má dalẹ̀ di èyí sí àfọ̀nàmọ́ ẹni tàbá sì ti fọ̀nàmọ́ àwọn ọlọ́run afẹ́ bá tiẹ̀ jẹ́. ما أبكاك يا رسول الله. Abubakar wá wo ànábì lójú mo ti wo bàbá wa lójú yìí àwa ni a má abukaka ya Rasulullah wo ànábì èyí ṣe tó sọkún. فقال النبي Ànábì wa ń dá lóhùn. أبكاني فراق الكعبة. Ó ní abukari firaqul Kaaba ní tí ń pa mí lẹ́kùn ìwà Abubakar òun ni yíyà tí wọ́n yà èmi àti Kaaba á yàrá wa àní rẹ̀ ọmọ. وتوديع المسلمين. Mọ́kà òun náà làwọn lọ lónìí ẹ̀wọ̀n tá a sọ Mọ́kà àwọn olóṣèlú wa wọ́n wàá kó àwọn aṣẹ́wó dání wọ́n wàá rán wọn dànù bàálù wọn ò tiẹ̀ bẹ̀rù lókè wákàtí márùn-ún àlọ́ tí ò sí kíkiní òun kò sí tó mú dání bọ́kọ̀ bá ń ṣe báyìí lójú ọ̀nà àti ẹ̀pá àdìmọ́lẹ̀ kí lọ́ọ́ ṣẹlẹ̀ dírẹ́bà lọ́gùn wọn nìyẹn bá ti di ká ẹ̀ máa gbọ́ oríṣiríṣi kéwú ilé abẹ́kúrẹ́ sí ìdàkẹ́kẹ́ pọ̀ sí wọ́n mọ̀ pípọ̀ àìkí àmọ̀ ìdí ìlú. أبكاني فراق الكعبة. Ó ní tí pamílẹ̀kùn òun ni pé a yára wa. Èmi àti Kàábà yìí àníra ọmọ. وتوديع المسلمين. Ó ní wá tí mo ṣe wá wọ́n á dágbére fáwọn mùsùlùmí wípé this is the end. Ànábì tẹ́ ń sá sàlátù fún wọn. sallallahu alaihi wasallam. Ṣé ìrọ̀lẹ́ ayé tí a dé? Níjọ́ wọn àná báwọn ìyá wa bá sùn pẹ̀lú àwọn bàbá wa. Oorun tí wọ́n sùn ní last month ó yẹ kí wọ́n ti rí nǹkan oṣù wọn ò wá rí wọ́n wá kí àwọn bàbá láàárọ̀ ọlọ́wọ́n gbà mo ti wá wò nílẹ̀ kan mo fẹ́ ṣàdúrà ní ìtọ̀ ẹ máa ṣàdúrà níta wá ọlọ́run ti ṣe ó yẹ kí n rí kíní ìlú oṣù tó kọjá kí n rí. Kò sí mọ́ olóyún yes mo lóyún ẹni bí àtọ́ bá ti gbé wá àwọn ló wá jọ ọmọ rédèrèdè ó kúnlé láti rọmọ inú ilé àfà tí ń lu tí mẹ́rin èké sọ ọmọ wọn kèé sọ ọmọ wọn bàbá èmi ò ṣe lù ẹ̀tọ́ àwọn bàbá ní àwọn náà ò ṣe lù mọ̀rìkàsí ni kò lù èéṣe tàbí lù níbi nǹkan ti wọ́ wá nù àtòmọ́ ayé ti yí ní Kùránì wípé wal asri innal insana lafi usri ẹ wo Kùránì. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ̀yin náà ẹ parí ẹ parí ẹ. بسم الله الرحمن الرحيم. wal asri ọlọ́run mo búra pẹ̀lú rọ̀lẹ́ gbà mo búra pẹ̀lú rọ̀lẹ́ ayé mo búra pẹ̀lú ọjọ́ tí gbogbo nǹkan ò ní jọjú wọn. kí ló jọjú wọn? àwọn ìyá wa tàná bí ìyá wa tí wọ́n bí Abdulkudus ti múra wọn làwọn ìyá wa múra kọ́ra ìyá mi tóbi ni wọ́n ti múra ní rí tírésìsì kankan lónìí ló ń lọ násíbàtì ọ̀rọ̀ wo lè ṣe oníhò ihò dáwì sẹ́ni nábàtì ìlú wà láìjà láì ọ̀wọ́lé ó sì jáde wọ́n wá dúró wájú màmá mi sánà bàbá láì kí èso gbogbo sálì Muhammad wàhálà ìwọ́n lọ́wọ́ ọba sì kó bá a fa mi jàǹjàǹlé lọ́wọ́ yìí. wal asri. ọlọ́run kó la pẹ̀lú ọ̀rọ̀ lẹ́gbàá. innal insana. májọ jẹ́ iná. innal insana lafi usri. innal insana lafi usri. ọlọ́láwọ̀ èèyàn wọ́n máa wà nínú òfò àsìkò náà là ń lò lọ́wọ́ ẹ̀ àsìkò táwọn ọmọ ìyá wa tá a dúró ẹ̀ nítorí bá fẹ́ lówó tá a wá lanú ẹ̀ tá a kó gbogbo sàkì gbogbo àwọ̀ àdànù àwa kẹsẹ̀ bọ́nú ẹ̀ àwa ń wẹ̀ lé àsìkò náà làwọn ẹ̀ àsìkò tá a ná ní ọlọ́run mọ́bí yìí tá a ní gáràdù kan láti fèsì ọlọ́run bí àlùkìyà àmà àsìkò náà là ń lò lọ́wọ́ ẹ̀. àsìkò tẹ́lẹ̀ ọjọ́ ojúmọ́
àwọn bandit wọlé wọ́n jí kálukú kó àwọn tó rówó wọ́n dà míì lẹ̀ èyí tí wọ́n dà lẹ̀ wọ́n lù pa àwọn míì tí wọ́n sì pa lẹ́ni tí ó fún yín lówó ní kọ̀ọ̀sẹ́ ní kátàlẹ́kọ̀ọ́ ọlọ́run làwọn ṣàánú àwọn wọ́n kó wọn jọ wọ́n nà wọ́n gí lágbárí wọn ikú wọ́n sì sáré sí wọn wọ́n sun wọn tí wọ́n jiná tọ́ wọ́n sì yọ ọ̀bẹ wọ́n sì ń rọ́ yẹ wọ́n là sáré sùn gà náà mọ̀ lóṣù wa báyìí náà wọ́n ti ń di àwọn èèyàn wa. sẹ́wàlẹ̀ asírí ọ̀tí wàá ṣẹlẹ̀ sẹ́wàlẹ̀ asírí ọ̀tí ṣẹlẹ̀ ọkùnrin lu etí bíi mẹ́rin ó tún wá lu imú méjì báyìí ó tún wá lu abẹ́ ètè ẹ bá lóun bá yín sọ̀rọ̀ eré àwọn ó tún lu nítorí kíni sẹ́wàlẹ̀ asírí ọ̀tí ṣẹlẹ̀. wal asri innal insana lafi khusri. illa alladhina amanu wa amilu salihati. إلا الذين آمنوا وعملوا الصالحات. Gbogbo ẹ̀ làwọn bàbá wọ̀nyí ni wọ́n pariwo fún wa àtẹ̀lé ní àìtẹ̀lé òun lọ́jà yóò rí bó ti rí. إلا الذين آمنوا وعملوا الصالحات. Ẹ má pa ara yín mọ́, ẹ má bàtà ara yín jẹ́. Gbogbo ẹ̀ làwọn bàbá wọ̀nyí ké fún wa àgbọ̀ láyé fi díjú bó ti díjú yìí. إلا الذين آمنوا وعملوا الصالحات. Ẹ má gan ara yín mọ́, ẹ má gan ara yín mọ́. Gbogbo ẹ̀ lẹ́wí fún wa àtẹ̀lé ní. إلا الذين آمنوا وعملوا الصالحات. Gbogbo ẹ̀ làwọn bàbá ìwé àgbọ̀ lọ́jà yóò dé ìrọ̀lẹ́ ayé wá rí àbí òde ọmọ àlè lọ́lágbára nínú ilé jọmọ ọkọ lọ. Sọ́dọ̀ ayé ò tí ì dé. Ó ní anybody bá dáhùn anybody tó bá sọ anything bí báyìí ẹ jọ ẹ gbàgbé táwọn ń bẹ̀rẹ̀ ọmọ kan bí. Màá tu sí yín lára àwàdà wọn pè ó sì gbólóò tó jáde àwọn yàrá gbé Basiru ṣáàjòbó jòbó. إلا الذين آمنوا وعملوا الصالحات. Ọdún ẹjọ́ kẹ́ ẹ má bẹ́ẹ̀ ṣe máa sọ o. Ilẹ̀ yẹn láti fi léwẹ̀ yẹn débi báyìí dáàdì mi ni mo gbọ́ pé wọ́n ní ọmọ àlè sí ni. Àwọn bàbá wa ń bẹ̀rù sẹ̀mí ayé wọn wọ́n sì ń bẹ̀rù ẹ̀mí wọn wá pé ó tiẹ̀ tayọ ibi tó wí hùn ó débi igi àgbọn. Sẹ́rọ̀lẹ́ ayé ti á dí àbí òtí yìí ọmọ àlè ní pàṣẹ nulẹ̀ àwọn ọmọ kọ́ wá dájẹ́ àwọn àyà wa pé ẹ má sọ kárí má ká ẹ sá máa wò ẹ má gbé o toró lè ṣe kò sí tí ò lè ṣe. Ṣé ìrọ̀lẹ́ Abdulkudusi lọ́ọ̀yà alálùbáríkà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ nípa ìrọ̀lẹ́ ayé ó ti á dí àbí òtí yìí ọmọ akéwú ní gbé àfa lẹ́sẹ̀ yìí ọmọ kéwú ní kojú àfa ní bú àfa yìí àfa tó kọ tó sọ ní gbogbo tó dà òun kì àfa nílé ọmọ kéwú lọ yìí pàfìdí bàbá tiẹ̀ jẹ́ tó ìṣègbésẹ̀ rẹ̀ tó ṣe mọ́ ẹ kọ́ máa dúpẹ́ bí alhamdulilayi lára mi ní Abdulrahman ti jáde ọmọ máa kéwú Bukhari Musa nù ni tèmi náà máa sọ kí kábàáyé bí gbèmí mo jẹ́ ọmọ tí èsì kọ́ lọ́hùn fi sànú mi. إلا الذين آمنوا وعملوا الصالحات. Abdulkudus lọ́yà alálùbáríkà dákun ìrọ̀lẹ́ ayéwádé àbí kéde tí bàbá bíi mẹ́rin wọ́n jà lórí ọmọ ẹyọ kan ṣoṣo sáwà fọ̀bẹ pin ni bàbá mẹ́rin ní jàbí èmi mú ní ìwọ kọ́ òun ló ní àwa ni mú déètì tí gbogbo yín tẹ́ ẹ wẹ̀ wá kò sí déètì ta ni ọ̀wà lọ́mọ òṣìṣẹ́ pín ìrọ̀lẹ́ ayéwádé àbí òde èyí tó ìyàwó tó ní lóòótọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́ wọ́n ní bàránájímù ni mo sì lẹ́lẹ́rìí ọmọbìnrin tó ṣáájú pé yàrá tí wọ́n mọ̀ mi wò náà nì òun yàrá wá pé lóòótọ́ ni èmi Abdulfatai ibi ni o máa ń mọ̀mọ́ yìí wá àmọ́ èyí tí mi ò lè sọ ni pé ẹ wá ṣe nǹkan nulẹ̀ àbẹ́ ṣe nǹkan mọ̀mọ́ torí mo ṣe ń bẹ̀ àwọn yàrá yìí lọ́ọ́ máa mú wa gbogbo ọjọ́ Sunday nígbà tí bẹ́ẹ̀
nígbà bàtà yìí ọjà ọkọ ṣe bí ìgbà tí kò rí náà ó ní ń gbọ́ you see me rí ẹ̀wọ̀ ọmọ dáadáa tá a bí tá a ṣe súnẹ̀ wọ́n wá ń bí ọ pé you see me rí èèyàn fún ọ lóyún tí wọ́n á bí ọ pé you see me rí táwọn tí wọ́n fi ọ fún tí wọ́n dúpẹ́ tí wọ́n sàpọ́nlé àwọn tó bí ọ ń bẹ ńlẹ̀ ọgbà tiwọn ìrọ̀lẹ́ ayé wá dé àbí òde. إلا الذين آمنوا وعملوا الصالحات. ẹjọ́ rẹ̀ ti lé lọ́wọ́ ẹ ní wàhálà wá dé ó di kóòtù tẹ́nàntì wa pe láńlọ́ọ̀dù lẹ́jọ́ inú ilé téèyàn ń gbé lọ ní mọ́kọ́lé mi tẹ́nàntì wa fèsì pé màá gba ilé yẹn lọ́wọ́ ẹ̀ sẹ́ èèyàn ti wá gbọ́n nísìnyí bẹ́ẹ̀ bá fi lé téèyàn rẹ́ǹtì ilé yín ọba lóun fẹ́ máa ta ọ̀gẹ̀dẹ̀ jẹ́ bàbá yìí dàpẹ́ gòmìn ní díẹ̀ yá yìí wọ́n kàn fẹ́ tó búlọ́ọ̀kù torí bójú ò bá dé ẹ má jẹ́ ó tó búlọ́ọ̀kù o àwọn adájọ́ ń bẹ ní òkú ni tọ́ba yìí tó búlọ́ọ̀kù tọ́ba yìí tó ọdún mẹ́wàá tẹ̀ ń wò tó búlọ́ọ̀kù lè tọ́kàn àti pàṣẹ lè rí báyìí adájọ́ nù yóò gbà ní ìwúrọ̀ yìí. إلا الذين آمنوا وعملوا الصالحات. torí bá a bá gbọ́ mi gbé ọtọ́ mi ò jọ sí kí ni àbúkẹ́tà aládé mi ti gbé wọn búlọ́ọ̀kù mi tí mo ti tó nù kíkà ńkọ́ ìkọ́kọ́ ń lò báwọn ẹ̀ ń bọ̀ wá yá tí mo rí kó tó nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún wọn kan páànù ètò ìbò ìbá dé kí ni mo wà ń bẹ̀. àwọn adájọ́ ọmọ wa bí ọ pé ẹ̀yin náà sì yájú yín kalẹ̀ báyìí ń tó búlọ́ọ̀kù ẹ̀ sì ń wò ó ń tún fi ń kó pákólé ọ̀rọ̀ ó tún ṣe báwọn kan ọ̀nà páànù tí kò tiẹ̀ tó wá kan ordinary páànù síléètì ẹ̀ sì ń wò ó ó máa lè rí ẹ̀ ó lọ fà á fàdájọ́ wá pilẹ̀ sọmọ pé ó lọ fà á ọmọ ìyá mi ọ̀nà ibi tó bàbá ìyá wa ní wàlẹ́ ẹ̀fọ́ mi rú. إلا الذين آمنوا وعملوا الصالحات. Ànábì wa ní sọ ìwọ Abubakiri yìí ti ń pa mí lẹ́kún ni pé wọ́n dágbére yìí sì dágbére fáwọn mùsùlùmí ájì ìgbẹ̀yìn ni wọ́n wá dágbére ni. ثم قال النبي Ànábì wa sọ̀rọ̀. إن مثلكم يا أبا بكر. Ànábì ní ìwọ Abubakiri dájúdájú àpèjúwe yín fẹ́mi Ànábì bá lọ tán. كمثل شجرة Ọ̀dà gẹ́gẹ́ bí igi kan ni. لها ورق بلا شوك. Ẹ máa wà bẹ́ẹ̀ yọ́ máa léwé kọ̀ wá nílẹ̀dùn. إلى 700 سنة. Ẹ máa wà bẹ́ẹ̀ lọ títí 100 ọdún. ثم تكون كالشجرة. Lẹ́yìn náà ẹ tún wá dà gẹ́gẹ́ bí igi kan. لها ورق وشوك. Òun ó tún ní làáwàrà kún wàṣà okun yóò léwé yóò sì lẹ́gùn. إلى تمام 1000 سنة. Ẹ tún wà báwọn náà títí 1000 ọdún. ثم تكون أمتي شوكا بلا ورق. Ẹ̀yin àyè ó mèmí àná Muhammad. sallallahu alaihi wasallam. Ẹ lò ó bú ẹ̀ kí àyè ó mèmí dáadáa. sallallahu alaihi wasallam. Èrò kọ́ la fẹ́. Ẹ̀yin èèyàn náà la fẹ́ kẹ́ wá gbọ́rọ̀ lọ kì í ṣe èrò. Èrò kọ́. Lẹ́yìn náà àwọn àjọ mi ẹ tún wá wà ní. شوكا بلا ورق. Ẹ jẹ́ ìdí ẹlẹ́gùn kọ̀ wá ní síwí. فلا ترى فيه أحدا إلا مرابيا. Ẹ wá ní ẹnìkan gidi kan láàrin wọn. Ilé ẹ máa rọ̀ bíyà. Àbáwọn ṣe á rí mi. A ti wà nù ẹ̀ báyìí. Kárí mi ní. Àfáà mi báwọn bá yọ bá ṣe túbọ̀ wọlé sí wọn ní ṣe fúláàrí wọn ní ṣe kan wọn kàn sí tó mú ọmọ tí wọ́n fẹ́ sọ lóko àánú rẹ̀ ọmọ sí wọn pé ọlọ́run mo fẹ́ sọ ọmọ yìí lóko mọ́sà sí ọmọ alábàárìkà tó ní wọ́n mọ rántí pé mi mọ sọ lóko láyé àwọn kan ló sàṣà wà lóko nísì àwọn kan ló sọ wà lóko nísì gbogbo wa tá a ṣe rírì yìí àwọn kan ló sọ wà lóko báyìí alálàáfíà tó jòkó yìí àwọn kan ló sọ lóko inú ẹni ọsọ súnà rẹ̀ ọmọ àdùn níbi alihamudulilayi ọ̀dà ẹni wọ́n wá sọ lóko ọkọ tó yẹ pé ẹ̀lẹ́ àti gbó nínú mu lè má mú òsì tí ìkú ẹ̀lẹ́ ẹ̀ sì bẹ̀ wọ́n wọ́n ike mú ẹ̀lẹ́ sẹ́nu lè má mú òdùn ká ẹ̀yà ọ̀tá ọ̀sẹ̀ sí náà.
ọmọ tá a sọ lóko ní mo ẹ̀ lẹ́yìn ó tún wá wégbó ó ní ṣe bí wọ́n ti sọ pé kò sínú Quran pé kí wọ́n bá mú bọ́ ẹ fún mi láyà kan ẹ rí rí ibú ọmọ àbáríká fún ọ láyà kan a ní ọmọ parẹ́ òní á fún ọ láyà kan ọ̀rẹ́ mi máa mú nìyẹn olóde ti mọ́ mi lára ẹ má gbọ́ nǹkan à ń gbé nǹkan ọ̀dà fọ́lẹ̀ àbí ara rẹ̀ ọ̀wọ́ máa ń sọ fún wa pé ẹ fún mi ní àyà kan tó sọ pé ká máa mú ó ń bẹ ẹyẹ wò mí yàrá yìí ẹjọ́ mi kì í ríyàn fi o mo lè ké alifati aha alifikẹ sọ yìí àti màwù ayi ẹ wọlé rí ibú ọmọ. wàlá àlìmá ilà rọ́bìbà fílímàlì. abáàbí alimọ̀jà sí adábìnrin wà búbákiri nípa ti lọ tán ni wàlá àlìmá ẹni ronú ní màmá. ilà rọ́bìbà fílímàlì. àfàwọn tí a mọ̀ sí pẹ́pẹ́ fún nítorí owó ọ̀sẹ̀lẹ̀ sí wa ní sàbí ọ̀sẹ̀lẹ̀ sí wa. ọmọ ìgbé bá ti ń sẹ́yìn nísìnyí agbò kan tó kẹnu la wà ní tàwa níbi àdúrà ta ní chairman ẹ̀rọ lẹ́fún àdúrà àdúrà ẹ̀ sì rẹ́ nìkan nínú àwọn àfáà ìlú Ìlọrin làwọn ti wá o ẹ̀ sì rẹ́ nìkan nínú àwọn àfáà tó sì ń jẹ sẹ́gbẹ̀ẹ́ wa tẹ́ pọ́n tí chairman bá ní 200,000 ọmọ gbọ́ ṣe ẹ bá wa gba tiwa ṣé èmi wá kájà fún yín. ẹni gbé àdúgbò bá ti lọ tí bá ti lọ ẹlẹ́gẹ̀ẹ́ tó bá ti ní ẹ bá wa gba tiwa èmi ẹ̀ dáhùn torí kó tó di pé wọ́n sọ kò síbi tí mo lọ láyé tí n pawó fáwọn afáàbẹ̀. ní a bá gbé dọ́là lé mi lọ́wọ́ á pèsè sí méjì dédé ni. ẹni ẹ̀yẹ́ wọ̀nyí àwọn màmí ni bá mú ẹ má mú ju wọn lọ dédé ni ẹ pin àmọ́ bá lọ́wọ́ bá fẹ́ mú wọn dùn náà bá fi lẹ́lẹ́gẹ̀ẹ́ láyé sèk ẹ kàn ra wà náà gbàtú àná ẹ wọ́n òkè ń bọ̀ nígbà gbogbo tèmi láti bá dé àsákò báyìí ń lọ́nu ẹ máa ṣe wọ́n bẹ́ẹ̀ bá ti ṣe. gbogbo wa la wá rì síbi owó nísì. àwa là ń ṣe wá àti báwọn èèyàn pé ẹ má bẹ̀rù Ọlọ́run ẹ má wọ ayé ẹ wo létà ńkọ́ ni ilé ẹ wá ayé làwọn àfa náà ńkọ́ ni sí. à ń kọ́lé báwọn olówó ti ń kọ́lé ni ẹ wá ní wá sí òṣìṣẹ́ lára àwọn èèyàn àwọn náà máa ń ṣe wá sí láàrin ara wọn ni ẹ má dá Ọlọ́run jáde orílẹ̀ kíní ni ilé ta àmọ́ bí tó lè gbà wọlé àmọ́ bí tó lè gbà jáde wọ́n sì sọ fún wọn ní pé ká máa wà ayé sáríkì àmọ́ làwọn wà wọn àfa àkọlé òjò rọ̀ olóhùn ọmọ kójú ọ̀rọ̀ nù rí ẹ̀yẹn ká lọ bójú bá ti tún bí páànù tiwa wọn láti mọ̀ pé yẹ omédé wọ́n ní scam làwọn àfa náà wọ́n lè sọ fún abẹ́ Ọlọ́run káwọn akáwáyé mọ̀ níwọ̀n ẹ wọ ọkọ̀ tá àfa ń gbọ́n 250 million àfa ẹ wọ nǹkan ń bò lọ́rọ̀ Ọlọ́run ó ti wá ṣiṣẹ́ lára yín wá. àwọn adágbé mẹ́wàáyé àwọn abẹ́ gun bẹ̀rẹ̀ rí bẹ̀rẹ̀ á rí ọkọ̀ tí ọgbà gbogbo wa tó bá jẹ́ 8 ẹ sì wòye wọ́n ń tà kọ́ gbá àwa 8 ẹ jẹ́ gbèsè náà tèmi wá ọgbà àwa bí 15 bàbá fún mọ́ra wa dáadáa. ولا صانع إلا خائنا. Alimọ̀dìkàtì kọ̀wá ní sísọ ọ̀nyàn kò ní sọ ní sí ọwọ́ kan. إلا خائنا. Jàmbá ni ọwọ́ àmì. Pákó tó yẹ kó lò, pákó àyè tọwọ́ ọ̀kan yìí tètè tẹ̀ lọ yẹ kó lò. Pákó àyè náà ni ó sì gbowó ẹ̀ lọ́wọ́ yín. Nígbà lọ ra sọ̀dọ̀ lọ́rọ̀. Ẹ̀yin dé fáànù mọ́tẹ́ gbé dáadáa torí kí ni àyín ni. Àyìnwó ìka gbogbo ẹ̀ bí wọ́n sọ̀ndọ̀ lọ́rọ̀ sí ni wọ́n bá ti ń fẹ́ ẹ̀kọ́ ọmọ bá tìrì jẹ́gẹ̀ ní ọ̀gá jẹ́gẹ̀ ní wọ́n ẹ̀kọ́ ti kẹ́kẹ́ wà alájẹ ìfúrasí ní yọ̀ọ́ra pé kí ní ìfẹ́ já o wọ́n bá wọn bá dókè wọn ni wọ́n àfọwọ́ kápá kó báyìí sọ̀ndọ̀ lọ́rọ̀ wọn ni àwọn wà ní da ilẹ̀ owó àyìn ló pè kò sí níbi ṣe nǹkan rí lòun náà bàbá lọ mú ògógóró gbóná gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n mú kínní ní Ọlọ́run afọlá Ramadan yìí àfi bẹ̀ ọ́ mọ́sàbá wa gbà lẹ́nu. èyí tọ́lọ́ bá ní ọ̀pá nu wọn yóò kọ́ bọ́bá bá múra sí lọ́ọ̀lì kìámà ẹ̀kẹ́ yẹ kọ́kọ́ máa tó. ẹ̀yin ọ̀wá ní mà ẹ máa gbé bros lóṣù ẹ̀jẹ̀ kan sí o ọ̀jẹ̀ nǹkan kan ń lo àlìkìámà nù. yóò máa dán nígbà báyà ikùn rẹ̀ ó dá dúró àlìkìámà dénú.
ọparí nù yóò ṣe lọ́nu gbogbo ẹ̀yọ́ ọmọ yàrá tẹ́ mú kúkú mọ̀ ni omi àtúndì èmi kí n bá wọn mọ kúkúrú mẹ́lẹ̀ kí n bá wọn mọ bíyà lẹ́yìn kí n ṣálá o ìwọ náà ní pé ikú kíákíá tó lè yí wọn fún ara rẹ náà lọ́lọ́ ra mọ́lì ọwọ́ arẹ́rìn láìsí ti pọ̀ lẹ́rìn òun nìkan wọn arẹ́rìn inú ilé wọn gbé ìyàwó bọ̀dá rẹ wá ní bàbá ọkọ mi kí ló ẹ ti rẹ́rìn látàárọ̀ ni báwo àwọn lóhùn ó tún gbé ẹ̀rín kiri tó mú un náà ni fúnra ara rẹ̀ náà ló ti lọ fọwọ́ ara rẹ̀ rà ẹ dákun padà sọ́dọ̀ Ọlọ́run gbogbo tí wọ́n jẹ́ mùsùlùmí tí wákàtí márùn-ún rẹ̀ bá máa pé òòlì ìfà Ọlọ́run dáadáa kí ló ń gbàwẹ̀ sí fàwé lẹ́dẹ̀ẹ́ tí wákàtí márùn-ún ọba ti pé kí ni tó ń gbà láwẹ̀ bá ń sin lọ́hùn dáadáa ó ti parí ẹja máa wá bẹ Ọlọ́run ntọ́lọ́wọ̀n ọba ní ṣe fún wa kò sẹ́ni tó lè ṣe bàbá wa ìmọ̀ ntọ́lọ́wọ̀n ọba ní ṣe kò sẹ́ni tó lè ṣe màá ṣe oògùn owó fún ọ owó tí ẹ dà ọmọ rẹ̀ mẹ́sẹ̀ sá tó bí owó dáadáa ní wọn àwọn agbóhùn sóògùn owó fún ọ àìlọ́ rí mọ́lẹ̀ ẹlọ́ ṣe sọ́dọ̀ ẹlọ́ ṣe gbá gbogbo wa la wá rí sọ́gbọ́dọ̀ síbẹ̀ nísìn àfa mi náà ń bẹ wọ́n ń gbé pèsè àfa mi náà ń bẹ wọ́n ń gbé bọ́ láàyè àhàkìndàlá gbọ́dọ̀ àwa lọ àwa tá a ti ṣe ọlọ́run fún yín náà gbogbo ẹ̀ rí wọ́n fẹ́ yẹn rìn wọlé yóò tún máa sọ fáwọn tí wọ́n bẹ̀rẹ̀ alájẹ mọ́dà ọlọ́run bá sáwọn bá àríjẹ gbọ́ wà sí wọn ẹ mọ́dà àwọn àmúlòmù àwọn ọmọ bí wọ́n ti rí kéèyàn wọ́n fẹ́ ìwọlé ẹ̀yin ni ẹ mú wọlé wájà lẹ́ni tó lóun fẹ́ ṣàdúrà fáwọn èèyàn wá ní wọ́n fẹ́ yìí wọlé ìyàtọ̀ ń wọlé wá wò àdúrà ní gbogbo ẹ̀ ní ilé àfa ilé agbára nìyí wọ́n ní ẹ má jẹ́ gbogbo nǹkan tẹ́ wò yẹn báyìí lẹ́nu kálukú ló mọ ọgbọ́n tí ń dá sí kí lẹ́lẹ́ fẹ́ bí ká fọ́ lójú ní àbí ká pa àbí kó rìn lọ la ilaha illallah. wala fakira illa kafira. ìwọ ọgbọ́nìrì rẹ̀ mi bá lọ tán. ẹ wá ní àwọn tálíkà tí ní sùúrù mọ́ illa kafira àfàwọn tí máa fi gbá borí ọlọ́run mọ́lẹ̀ àwọn olókùn tí ó sẹ́kù láyé. wala shaykha illa gafila. ẹ sì ní àwọn àgbàlagbà kọ́wájá sí pé èrì wọn pé ilẹ̀ gafila àbáwọ̀ tí wọ́n ti sùn fọ́nú fọ́ra àwọn lẹ́nu àrí a ní ẹfi wọlé bí wọ́n ti ṣe yẹn ọlọ́run máa pè wọ́n padà níjó ọ̀pọ̀ ẹ̀yìn padà kí àwọn àpò àwọn eléyìí. wala shababa illa fadihata. ẹ wá ní àwọn youth tẹ́ wàá rí pé wọ́n kó jọ kí ni wọ́n ṣe wọ́n ṣe tọ́lọ́run kí ni wọ́n ṣe wọ́n ṣe sáwì ni kí ni wọ́n ṣe wọ́n ké kura láàrin ara wọn ni wọ́n ṣe musabaqatul Qur'an ni ní wọn mọ̀ ní pọ̀. àfiwà burúkú àfimukúmu àfiwọ̀kúwọ̀ àfohùnkóhùn àwọn ohun tí ọ̀dà tẹ́ máa gbọ́dọ̀ mẹ́lò ní. wala imra'ata illa wala haya'ula. ẹ̀sìn ní ra àwọn obìnrin kan àbí kó ṣe pé ìtẹ́ ẹ̀ bá ń rí wọn ní lójútì. faqala. ojú títì ò sí láyé mọ́ni. ẹnu àkọ́kọ́ àṣírí ara obìnrin lẹ́yìn ìsàlẹ̀ àyà lọ́kàn nínú àwọn àṣírí ara obìnrin ẹ wáyé lónìí pátí òun ni wọ́n sílẹ̀ yìí ìyá tó ti bímọ bíi mẹ́rin bọ́lọ̀ tí wàá bùn rẹ̀ gẹ̀dẹ̀ rìn náà ọwọ́ ayọ̀ ó lè bẹ́ẹ̀. wọ́n ń gbé tọ́wọ́n á múra màdá ẹrù ẹlẹ́rù ló ń gbé níwájú olórin ìyàwó ẹnìkan ìyá ẹnìkan ìyá ẹnìkan ìyàwó ẹnìkan kí ni àwa amúyàwó tèmi lọ pátí ìyàwó Buhari Musa ta ni olú ẹ̀ tí ń ṣe nǹkan. akramakallah. wọ́n máa lọ sí báyìí yóò jáde yọ̀nà. bọ́ọ̀ bá bá wọn lọ ọ̀gbọ̀dọ̀ dúró lẹ́yìn kí wọ́n máa mì èyí tí ọba jóru yìí nǹkan máa jó kẹ́yìn náà máa fi sẹ̀sì. ìgbẹ̀yìn ayé wálé àbí òde àbá sírí àyà ni àwọn àyà wa ẹ̀rí bí àtijọ́ fún àwọn àyà tó bí gbogbo wa múra.
wọ́n tún wá má sófin asófin awẹ́ mẹ́wàá wọ́n ràn wọ́n tún wá fi kọ́ bàbá náà yìí dà ẹ̀ ní tírẹ́sìsì àyà kankan lónìí àyà kan ni wọ́n sílẹ̀ pé bọ́lá mo ní irú báwo ni ṣe wà àwọn ń gbé kí la dì í ó ń tọ́rí irú yìí náà la fi dì í báyìí ẹ wo obìnrin ẹ wọ́n máa játijàti ẹ wò ìyàwó lérédèrèdè ṣé ìrọ̀lẹ́ ayé lọ́yà alálàáfíà ìrọ̀lẹ́ ayé dé àbí èsì wáyé. Fàkọ́lá Ukasha. Ukasha wá dáhùn. Wa ma alamatu dhalika ya Rasulallah. Ìwọ òjíṣẹ́ Ọlọ́run kí ni àlámà àwọn àpẹẹrẹ wo lámà rí lásìkò tó wí ìbàdí. Fàkọ́lá nabiyyu. Ànábì wá ní Ukasha. Wa tashawwaru nisaa. Bó bá ti di pé àwọn obìnrin là ń bá ṣe dépò láti ṣe bó la fẹ́ kọ́ la ó rí ìwòbó ni ètò tó a fẹ́ ṣe ọ̀rọ̀ ìpá àwọn obìnrin la wá pè tá a ti ń di wọ́n ó lé nu. Wa khalatul amwala riba. Bó bá ti di pé àwọn mú owó rìbá àwa ń dàpọ̀ mówó tá a nílé owó rìbá bó bá ti pé náà lókùn tá a ń dàpọ̀ mówó tá a nílé ìwọ Ukasha àsìkò náà nù. Yahmiluna riba fawqa ruhusihim. Ìyẹn bẹ́ẹ̀ lọ Mákà ọba lọ yáwó kọ́múlé láńtà. Àwọn amúwò kọ́múlé láńtà lọ Mákà. O sì kọ́kọ́ dún ọ̀hún Ọlọ́run tí sọmọ pé ọ̀sán àlùbáríkà náà tọ́ wá sí ọkàn wá wòran ni. Èyí lọ́kọ́kọ́ lọ sí. Nígbà Ọlọ́run ó mú èyí tó tóbi wọ́n gbé fún gbò dé báyìí tó dé yá pọ̀tù kò lè rẹ́rìí sí wa dáadáa. Àwọn ọmọ máa yá mú iná ogun mo rò pé wọ́n bá rẹ́rìn wí èyí nǹkan wọ́n há dáadáa nígbà tí ọ̀bá tẹ́lọ́run lọ. Wal ilmu wal Qur'anu wara'a zuhurihim. Ẹ wá rí ìmọ̀ àtàlùkùránì wọ́n wá jù wọ́n sẹ́yìn. Àwọn èèyàn wá jù sẹ́yìn àti jù sẹ́yìn báyìí. Faqala Ukashatu. Ukasha tó dáhùn. Yusalluna. Ìwà níbi àwọn tó ọkà á lè ṣé wọ́n sì máa kírun. Wa yasumuna. Ṣé wọ́n sì máa gbààwẹ̀. Faqala an-nabiyyu yusalluna. Ẹ̀yin bàbá tẹ́ bí wa àrẹ́bìnrin wọ́n máa kírun. Wa yasumuna. Kódà wọ́n máa gbààwẹ̀. Wa yaqra'una al-Qur'an. Kódà Kùránì ó dùn lẹ́nu wọn. Wala yatajawaz hanajirahum. Àwọn ọmọ bíi kílẹ̀ kò ní hàn lára wọn kò sì ní kọ́nà náà fún wọn kò ní dùn mẹ́. Qulubuhum musawwadatun bi a'malihim. Ọkàn wọn alimarikazi ọkàn wọn ló dúdú ni. Wa khubiza sarahirahum. Kọ̀kọ́ wọn ló sì jó gèdè ẹ̀gbin. Wa qala an-nabiyyu aidan. Ẹ̀yin yàrá Sàlátù bẹ́ẹ̀ bá ti gbọ́ tá a dákọ̀ ànẹ́bí ẹ̀wà àwọn yẹn ànẹ́bí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ó tún wá sọ̀rọ̀. Ya'ti 'ala an-nasi zamanun. Onígbà kan bọ̀ wá bá àwọn èèyàn. La yabqa fi min al-islam illa ismuhu. Kò ní ṣe kankan ní Ìsìlámù mọ́ àfọwọ́kọ ó kọ ni. Wala min. Ìbọ̀ àfa ìjọba náà ládé. Irú gọ́gùnà Abíọ́dún àbó nǹkan ní ti ọ̀rọ̀ yín nì. Dàpọ̀ kọ́ wá wà ń jímọ̀ àbí kọ́ wà ń bì kan wọ́n wá kọ́ àfa àkàtì ó sọ̀rọ̀. Káfa wa ti kọ gbogbo tí ń ṣe wá nùlú kò ti kọ kalẹ̀. Káfa wa déwájú abẹ́tọ̀ afẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àmọ́ ṣáájú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Bàbá wa gómìnà ọ̀nà bí báyìí ọdún 14 tí wọ́n ti ń gbé wọn ò sí bó lẹ́sìn wájú Ọlọ́run báyìí ọ̀nà wo lẹ́gbàá wájú Ọlọ́run báyìí àwọn àfọwọ́ ní sọ yìí báwo ṣe rówó lọ́wọ́ ẹ̀ kọ́nà tó bá wù wá lè bẹ̀rẹ̀ wákà bó ti ń ṣe náà ni ó sì máa ń ṣe lọ́wọ́ táwọn àdúgbò kan bẹ láti bí ọdún 8 wọn ò rí ná àní bó ti ń ṣe náà ni ó sì máa ń ṣe lọ́wọ́ gómìnà bó ti ń ṣe náà ni ó sì máa ń ṣe lọ́wọ́. Yóò tún fi rùn sí gómìnà Abíọ́dún èèyàn kì í ṣe irú èyí kọ́ máa lábọ́ bó ti ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Ọ̀nà ọ̀dà
omi ń wọnú ilé àwọn kan ẹjọ́ dìbò ní àwọn náà tẹ ìka wọn fún gómìnà yìí kò sí wàhálà tẹsẹ̀ ẹ̀yìn wọn lẹ́jọ́ ṣe wọn ò gbádùn ìjọba tí wọ́n ń lò lọ́wọ́ yìí ìwọ wa ń gbé bó ti ń ṣe náà ni o sì máa ṣe sọ́kọ́mọdé wọn yà lọ́nà. لا يبقى من الإسلام إلا اسمه. Islam ò ní sẹ́kù fún wa ilà sùn àbókọ ókọ Islam yẹn wọ́n ṣe Islam tí ó ṣẹ́kù náà ni. ولا من القرآن إلا رسمه. àfi kíkí àfi tó dùn hùn sí nìkan ní òkú gbogbo ránù. àní tẹ̀lé mọ́ sáà tẹ̀lé ní àtẹ̀lé àfa ti ń gérí ń bẹ ìgbókè Kùránì àfa tó kọ ọdún yẹn tó kún wẹ́lẹ́wẹ́lẹ́ nílùú kan ibi ẹ̀ mọ́ bẹ̀. ṣé kò kí ó kọ̀ lóhùn máa sápá mi lórí ni. مساجد آمرة. mọ́sálásí wọn máa kún kẹ́kẹ́kẹ́. وهي tí wọ́n máa ti sọ́fò tí ilé ìmọ̀ mọ́tò dùn sí sọ́fò ìyàtọ̀ kọ́mọ wọn náà. mọ́sálásí wọn máa kún. وهي خراب من الهدى. mọ́sálásí wọn máa kún àmọ́ wàyí àrọ́ bó mílẹ̀ nígbà ó lọ́wọ́ di ahoro ní mọ́sálásí wọn máa jẹ́ nípa ìmọ̀nà Ọlọ́run ò ní sí. علماؤهم شر من تحت أديم السماء. gbogbo àgbákò tí ó bá ṣẹlẹ̀ àwọn afá alákọ̀ fi nílẹ̀. من عندي تخرج. ọ̀dọ̀ àwọn afá àgbákò ti bẹ̀rẹ̀. وفي fìtínà ọ̀dọ̀ wa ló ti bẹ̀rẹ̀. ẹ̀wò ìtẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bá wo Facebook rárá bẹ́ẹ̀ wo ẹ̀wò bá ti ń lálẹ́ àṣẹ ara wa púpọ̀ àwọn bàbá tàná àti ìyàsọ mọ́ wọn láàbẹ̀. ẹ wá láàdúrà alábọ̀. لماذا تبدأ الفتنة منا؟ àwọn ọ̀rẹ́ bí àná òfin wíwó lè dùn. لماذا تبدأ الفتنة منا؟ èyí ṣe tó ṣe gbọ́dọ̀ wà ní mùsíbà tí bẹ̀rẹ̀ èyí ṣe tó ṣe gbọ́dọ̀ wà ní jàgídíjàgán tí bẹ̀rẹ̀ àwọn àfa. إلينا تنتهي من غير صلح. ọbẹ̀ rẹ̀ lọ́dọ̀ wa ó sì tún wọlé sọ́dọ̀ wa bẹ́ẹ̀ méńgé ìrìn ìsúlẹ̀ ẹ̀yìn láì ṣàtúnṣe àwọn tí ó pè wá ń wò wá ẹ̀yìn àwọn tó yẹ kó pè wá ti bú wọn. إذا فسد الأنام فأصلحوا. ẹ̀yin àfa bẹ́ẹ̀ bá rí gbáyé bàjẹ́ ọ̀dà rú orí méjì rí fásilẹ̀ o ẹ tún ṣe ni tálẹ́ fẹ́ gbèjì ọ̀dà yìí lóhùn nídìí nítẹ̀lẹ́ fi gbé adarí dalẹ́ àfikẹ́ gbówó kalẹ̀. ẹ bá rí ta wọlé tó ti gbogbo kálukú pé ọmọ kẹni àfọwọ́ àti kẹni tí gbogbo wa pé ká pé ẹgbẹ́ owó ńlẹ̀ padà ẹ tilẹ̀kùn lẹ́yìn afẹ́ bá yín sọ̀rọ̀ ní. أيا علماء أنا أنتم كمله. ẹ̀yin àbá wa ẹ̀yọ́ nǹkan kan iyọ̀ la fi yín wé ẹ̀yin bàbá wa iyọ̀ la fi yín wé iyọ̀ ẹ bá bó oúnjẹ sẹ́ni báwọn àti àtẹ báyìí wọ́n yẹ mú salt ìdí ẹ̀ wá àwọn alákòóyè yẹn brown brown salt àwọn ọmọ nǹkan búrẹ́sì tí ó dà èyí tí ó káwọn náà fi sọ̀rọ̀ ebe gbé inú lẹ́yìn lẹ́wà ẹ mú iyọ̀ wá ní honey bring salt just salt iyọ̀ náà wọ́n dà á kọ́ fà wọ́n ní ẹ mú iyọ̀ wá bẹ́ẹ̀ fọwọ́ kan ọbẹ̀ báyìí bẹ́ẹ̀ bá ó tẹ́ púpọ̀ ẹ fi iyọ̀ sí ẹ̀yin àǹfààní iyọ̀. أنتم كمليحين. أيا علماء أنا أنتم كملهم. ẹ̀yin àfa wa àfi ìjọ kankan yọ la fi ń jọ báyé èèyàn ọ̀dà tọ́ba dọ́dọ̀ ẹ̀yin àfa ẹ mọ bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀hún ayé rẹ̀ ó sì dá. wọ́n bá nira fẹ́ dà wọ́n bá ti pẹ̀yìn àfa nísìnyí báànù rẹ̀ bá ṣe ẹ̀sìn mọ́tẹ́ẹ̀lì nísìnyí wọ́n pè wọ́ ké mẹ́rin àbùkàbárì wọ́ ké mẹ́ta wọ́n sá máa dà níyàn tó ń bá fẹ́ dáadáa ọlọ́run ó sì dá lóhùn lẹ́sìn. bẹ́ẹ̀ dábàá dọ́dọ̀ yín ayé rẹ̀ ó dà wọ́n bá sọ̀rọ̀ fẹ́ràn tó bá dọ́dọ̀ yín yóò sì yọ bọ̀ nù dẹ̀kun. èyí wá sí tó ṣe gbọ́dọ̀ wa ní gbogbo táwọn á rí àwọn ń búra wa à ń lálẹ́ àṣẹ ara wa
àwọn àfa àgbà àwọn ọmọ àfa wa gbogbo wọn la bú tán ayẹyẹ wọn àwa fi wọn ṣẹ̀sín omi tó ń bẹ nínú àwọn àfa wa míì tá ń bú òun ti ẹ̀yà sí bú tá ń bú sáà kí iṣẹ́ ọlọ́run ti ẹ̀ lọ. bá a ti ń bá a lónìí àfa wa ń béèrè barista aláàfíà wa ní aṣọ pààrọ̀ lé ayé ọlọ́run rẹ̀ lé ayé àwọn èèyàn ṣòfò ń bẹ púpọ̀ àyàfà wọn kan. إلا الذين آمنوا وعملوا الصالحات. àbàwọn tó bá gba èmi ọlọ́run ọba gbọ́ tí wọ́n mọ̀ pé bí kaba ṣe wọ́n èmi ọlọ́run ni ọmọ bàbá kan kú wọ́n ti wá di kalẹ̀ kó tó dé ọmọ à ń fóònù má ti sin o ọmọ kékeré ni à ń pè ní Mubarak ọ̀ṣàkùkà gbogbo àwọn ọmọ bí sí ẹ̀yẹ wọ́n ti ní Mubarak fẹ́yìn rẹ̀ sí wọ́n fọ̀ yóò fẹ́ aláyí wọ́n fọ̀ ìlú àdé àwọ̀ ọ̀fọ̀ ọwọ́ síkì ó kú bàbá rẹ̀ wá darí iṣẹ́ wọ́n ti di kalẹ̀ bàbá wá gbé báyìí ó ní alhamdulillah àwa ṣèkúta ṣe gbẹ̀dọ̀ mọ́ ní dájú èmi tí mo jẹ́ àfáà gan tẹ́ ẹ ṣe ló lè sì tún wá yàrá alihamudulilayi kílẹ̀ mí náà wọ́n níbẹ̀ ní aláàjì ó ṣe bẹ́ẹ̀ náà lè ṣe wá sí wa tó bá dàgbà bẹ́ẹ̀ tọ́lọ̀ ń bá ní ọ̀ya wèrè tí ń jòkó ní hòhò lẹ́nu ọ̀nà mi níyà tẹ̀ ń fún lásọ tí ń ya aṣọ dànù tí sáà ń jòkó ní kẹ́ kí n mọ fẹ́ ṣe fọ́lọ́ mo ní Allahu Akbar ẹ wù wà dáadáa máa rántí ọlọ́run ní gbogbo ìgbà. illa alladhina amanu àfitán àwọn tó gbèmí ọlọ́run ọba gbọ́ tí n bá pa wọ́n lẹ́kún wọ́n gbà pé mo mọ̀ pa wọ́n lẹ́kún tí n bá pa wọ́n lẹ́rìn wọ́n gbà pé mo mọ̀ pa wọ́n lẹ́rìn tí n bá lára ó ní wọ́n tún máa tèmi ọlọ́run ara ní mí tí n bá tún wá dé àwọn aláwọ̀ yẹn ọlọ́run alhamdulilayi ó ti mú kú àwọn ní ìbáwọ̀ ilẹ̀ yìí ń gbà yìí nítorí mi ò jẹ́ sínú ti wà rẹ́dì àwọn kan bí ajọ́ ń gbà wọ̀ yìí níjọ́ tá a ti bẹ̀rẹ̀ kèé ní tí ó jẹ́ ní sínú yóò lọ bá ara ni ọlọ́run wá ṣe tiẹ̀ wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti máa tọ́ jẹ wọ́n dín ìfun ẹran wọ́n fọ́ ọmọ bí aṣọ funfun wọ́n dín wọ́n kó inú àwo ọjẹ gbogbo orí ìrẹsì ọjẹ gbogbo ẹ̀ tán ọ̀tún wá pé mama basit búrẹ́dì lọ́ǹgì tí mo gbé wáyé àná ńkọ́ ó tún yẹ yìí náà ó sì rántí àwọn tí ò rí jẹ rántí àwọn tí ò rí jẹ túláàsì kan ní kọ́ bọ́ọ̀yàn bí ọgbọ̀n ṣé wọn náà ní tọ́jẹ náà ó sì tún kù nulẹ̀ ọ̀ráìsá ẹ má dáná sàrí lé ní o oúnjẹ kan náà lájọ jẹ táwa ti gbóyè táwọn àdéká pè wá ìwọ náà jagun sójú ọ̀nà ọlọ́run ìsinú lẹ́ ń ṣe lọ́wọ́ yìí mama Sharifa ẹ dákun ẹ má ṣe nǹkan sínú lédè ẹ má ṣe nǹkan sínú o tó ní ká lajà fún yín ní tí ẹ ṣe jagun sójú ọ̀nà ọlọ́run léyìí tí èsì kọ́ mọ̀ fi ṣe báyìí pé tọ́gbọ̀n ọ̀ràmọ̀rà náà fi pé èmi ìyá múlíkà yìí ni mò ń bọ́ wọn ẹ wọ̀rọ̀ bú lẹ́nu èèyàn bú tọ́gbọ̀n ọ̀ràmọ̀rà náà fi pé èmi ìyá múlíkà yìí ni mò ń bọ́ wọn ìjọ gàrí ìjọ rice nígbà tí wọ́n wá ń bọ́ wọn ẹnu tí wọ́n fi jẹ́ sí ìwọ lóní ẹnu tí wọ́n fi jẹ́ ìwọ kọ́ lóní náà àásọ orin níta àníjọ́ wò sí ọmọ torí káàrin àwọn àtọ́lọ́hún ó lè dùn ẹ máa múra àti ń rí pé bẹ́ẹ̀ ni gbogbo tí wọ́n ní wọ́n kó kú ńlẹ̀ báríkì àmọ́ bá ti dẹ́kun lé gbogbo ẹ̀ wọ́n ti kó kú kò sójú títì máa o àfọmọ tí wọ́n bá tọ́ dáadáa lórí wọn òun ní òkè yín ní òtẹ̀lé wa fún mi báyìí ẹ ó kàlẹ́ ta wọ́n lọ́nu kò sójú títì mọ́ àánú ò sí mọ́ ọ̀dájú lọ́la yé báyìí ẹ wá jẹ́ àmọ́ síwá àti fáwọn ọmọ wa nínú ilé àìsí bẹ́ẹ̀ ká pàdé ọlọ́run dáadáa ọlọ́run wa amilu salihati. wa amilu salihati. lẹ́yìn àwọn tó ń bèèrè ọlọ́run bá gbọ́ wa amilu salihati tí wọ́n tún ṣiṣẹ́ dáadáa wọ́n rìnrìn dáadáa wọ́n láníyàn dáadáa ní abára ọmọ tí ń soríire wọ́n tún ṣàdúrà fún wọ́n wà fọlá yìí ń bẹ lọ́wọ́ fọmọ tiwọn àwọn ọ̀sáré pé kọ́mọ̀rì sí wọn sáré kọ́mọ̀rì sí ìyá mi ẹ̀yin ìyá wa ẹ jẹ́ wọn ọmọ dáadáa ni ìyá mi wẹ bí àjẹ́ nítorí ọmọ ẹ̀ ọlọ́yọ̀ká yìí ẹ̀ nípa ó yẹ sẹ́ńtà tí ó sọ ayé akásẹ̀ ìsáré ojú èmi àbí mo sọ wọn ọmọ sì wọlé ọmọ ní màmí kó lè àti gbẹ́ngàn à ń gbòòrò máa di ẹ lọ́wọ́
ọ̀nà òjò wọn la àtàlọ́ nígbà tó bá tún bí mi bá ní mo ṣe pèlè ọ nbá àká irí mi sáré obìnrin kí n tiẹ̀ mọ tó bá mú kọ jáde ọmọ pé torí ìmú nìyá àwọn fún mi. wọ́n á mi lọ sọ̀rọ̀ àti tí wọ́n tún ṣiṣẹ́ dáadáa ẹjẹ́ àwa náà ṣiṣẹ́ dáadáa ẹjẹ́ arìnrìn dáadáa torí pé ògìgì ní kú sọ́ọ̀dẹ̀lẹ̀ ẹ kàn gbọ́ ẹkún ni ta ni wọ́n ní bọ̀dọ̀ akẹ́ni à mo rí wọ́n sì ń tẹ́ ọ̀nà ọ̀wọ́lé náà ní kọ́ra yìí ń bẹ̀rù lọ́wọ́lọ́ máa rò dáadáa kó fi máa rò iṣẹ́ tó ṣe láyé kó fi máa rò rìn tó rìn láyé bọ́ ọba ní ìyá àti bàbá láyé tó ọba tó wáyà lè jẹ́ náà eré ibú méjì ní tiẹ̀ ọba ìyá rẹ láyé ọba bàbá rẹ láyé ọ̀ tó wọn débi kí wọ́n ṣàdúrà fún ọ káyè rí ọ̀dà kí ni wọ́n ń jẹ kí ni ìyá rẹ ń jẹ kí ló ń jẹ kí ni bàbá rẹ ń jẹ irú aṣọ wo lọ́wọ́ irú aṣọ wo ni bàbá rẹ ń wọ̀ ìwọ wọn tó quality ìyá rẹ wọn tó bá rí ó lè rárí jẹun náà wọ́n tọ́jú wọn dáadáa ni wọ́n ṣàánú wọn ti ṣàánú wọn náà nígbà tó ń bẹ kékeré torí náà ọlọ́run wọn láwọn bàbá tó ń bẹ láàrin wa jẹ́ adá alábọ̀ ọlọ́run. Àmín. ọlọ́run jẹ́ adá alábọ̀. Àmín. àbọ̀ àwọn bàbá yìí àwọn bàbá tó bí yín àbọ̀ wọn ní ń da yìí lójú tí yín ètò wọn tọrọ pé kẹ́ ẹ bí òun.